mọ̀ mọ́ dákìrù bàbá ẹ̀ wọ́n kidnap yẹn kọ́ra wọ́n pa ẹ̀ lójúmọ́ wọ́n jọba gbójú ẹ̀ dásí wọn tó sọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan mọ̀ jíyàn gbé lọ́rin àbẹ̀ nìbàdàn lábẹ́ tọ̀dọ̀ yín wọ́n á borúkọ yín jẹ́ o. àwọn mẹ́rin àwọn wà ń bí wa ìgbà kó bá sí fi sọ̀rọ̀ irú ẹ̀fọ́ ni ẹ̀ gbogbo àdúgbò ti block pátá. Àwọn ọ̀rẹ́ láti gbọ́mọ ilé kan gbé gómìn àwọn aládùúgbò nígbà ọ̀gá àwọn aládùúgbò nígbà ẹ̀rọ lọ bí omi ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ń jà sí náà ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ farabalẹ̀. ẹ dáre náà ní sùúrù àwọn ká mọ wọn lẹ́gẹ̀ẹ́ wọn ní fóònù bí. Hello sir. Okay. All right sir. ìlú tó bá wo bá ń gbọ́ ló ṣe máa yí. tọ́fẹ̀ dogun tọ́fẹ̀ mọ́jọ́lé tí nǹkan bá bá ṣẹlẹ̀ kálukú lè ṣe tó bá wòye onídìí pé kíní ẹ láti bá sí pé láti bá jímọ̀ sọ̀rọ̀ kọ́ wà fẹ́ ní ká pẹ̀lú nǹkan báyìí Ìbàdàn ní bíbá wọ́n ti blọọkù gbogbo ẹbí wẹ̀ gbogbo títì. wọ́n láwọn ọ̀nà tẹ́lẹ̀ lọ́hùn lẹ́kẹ́ ifá tí wọ́n fi wọ ọlọ́run bọ́ tàbí okùn lélẹ́yìí òun rèé ẹ wo bí yẹn ṣe rí ẹ wọ́n bá yẹn sọkọ mi ẹ wọ́n bọ́kọ mi ṣe rí ẹ wọ́n bá yẹn ṣe mí lọ́kọ́ ilé oyin yìí ilé oyin yìí ilé oyin yìí àdàbí tẹ́ bá dá sáwọ́ bí yìí lọ́kù àdàbí tẹ́ bá ṣiṣẹ́ ògùn lọ́kù ilé oyin yìí ẹ lè escape ẹ. Mo fi Ifá búra, mo fi gbárùbọ̀lẹ̀ búra, mo fi àṣírí mi búra ẹ lè escape. You are going nowhere. Bandit ni bandit. Bandit ni. Ṣé ìbọn ọlọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀? Ìbọn ọlọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀? Ọlọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀? Wọ́n ti pa ojú ayé o. Bandit ni wọ́n bọ̀. Wọ́n ti pa o. Bandit ni wọ́n. tó Ọlọ́run Elédùmarè ọba gbogbo ọmọ olùkápọ̀ ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣe ohun gbogbo ọba jẹ́pọ̀jọ́ kúdà Ọlọ́run àánú adúpẹ́ pé okun adúpẹ́ lórí gbogbo ibi tí ipò ìrìnàjò dé lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá adúpẹ́ ríjẹ rírímu ríná rírò adúpẹ́ àtìgbàdégbà Elédùmarè adúpẹ́ lọ́ọ̀rẹ́ ó ṣàlàyé gba ọpẹ́ wa o Ọlọ́run ọba tó láyé tó lọ́run àwa júbà rẹ Elédùmarè ọba ògóògó ìwọ lọ́ba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba fẹ́nifẹ́re ọba àjùwà pé agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba adékùnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀bọ̀bọ̀ tí gbára àdúgbò abábọ̀ tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọlérí mọ̀dẹ̀rù obìnrin bàbàm tán yanyan àwọn ajẹrun òru ajẹdọ yan mọ́bì àtòrò òru jẹ fún ọ̀gàlàntà ìbà yín o arúgbó aṣọ mọ́balẹ̀ láàlú ògiri òkú ó dọ́ọ̀rẹ́ o òfẹ́ bàtà kùjó bàmbàm ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn sẹ́jẹ́ onímẹ̀sùnmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bàrà ti jẹ́la tọ́ pa ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọ́ọ̀rẹ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ mọ́jà ṣe ọtẹ́ o mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gún ayé gún alẹ́sẹ̀ mọ́jà di sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ́ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ mọ́jà ká bá rú wọn tó abẹ́ ọ ni dákọ̀ ṣàánú wa kó o síjú àánú wò wá kò tí ká dúrà wá gbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ènìyàn mi àkó àtótónu látàárọ̀ lẹ́ni tílẹ̀ mọ́ lónìí oríṣiríṣi rògbòdìyàn ló ti lọ́lẹ̀ Yorùbá àná à ń kíra wa kú rọ́jú tògógó tó wọ káàlẹ̀ sùn ẹni ọ̀tọ̀ ní tá a tún dé bá ẹ̀yin ènìyàn mi àwọn ará Ìlọrin wọ́n gbéná wojú Tani Olohun lónìí o mo mọ̀ pé gbogbo yín lẹ ti rí lẹ ti gbọ́
wọ́n gbéná wojú Tani Olohun wọ́n fẹ́ ṣù bọ́n ṣe ṣù níjọ́sí láti rí i pé wọ́n gbé lọ sí ìlú Ìlọrin láti lọ san mẹ́wọ̀n. Inú mi dẹ̀ dùn gan pé àwọn èèyàn dúró ti Tani Olohun lónìí ládùúgbò mi ti ń gbé lágbègbè rẹ̀, wọ́n dúró tì í wọ́n jẹ́ ó lọ. Ṣùgbọ́n ẹ rí i pé ó pẹ́ mi kí n tó padà wá sórí ìkànnì torí pé nígbà tí mò ń ṣètò àti post fídíò mi lọ́wọ́ ni wàhálà rògbòdìyàn ẹ̀ ń ṣẹlẹ̀. Ó jẹ́ kó pẹ́ kí fídíò mi tó wà posted lénìí. So bọ́ wa mọ́ ọpẹ́ ni fọ́lọ́run ọba, ọpẹ́ ni fún gbogbo nǹkan pátá ló ní ìdí àti pàtàkì tí ṣe máa ń wáyé. A dúpẹ́ bọ́lọ́run jẹ́ á tètè rídìí ìrìn àjò yìí. Kíní kan wá wà tí mo ṣèwádìí lé lórí lónìí. Mo ti gbọ́rọ̀ lẹ́nu wá àtẹ̀yìn gbogbo bí ṣe ń lọ lọ́rin, bí ṣe ń lọ nílùú Ìbàdàn, bí ṣe ń lọ káàkiri ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ìpátá ni mo ti tẹ́tí gbọ́ lẹ́nu kọ̀ọ̀kan ìjèjì àwọn èèyàn. Even níbi tọ́rọ̀ dé dúró báyìí, wọ́n ti fẹ́ yín lé ọ̀gá wa olóyè Májàsọ́lá. Àwọn mùsùlùmí ti fẹ́ yí ọ̀rọ̀ ilé lórí wípé ń ṣègbè lẹ́yìn ẹnìkan. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa ni wọn alọ́bùn orí kú ọkọ ti ràn mọ́, ọ̀bùn orí kú ọkọ ti ràn mọ́. Àyè tẹ́ ń tì pé olóyè Sunday Igboho ń ṣègbè lẹ́yìn ẹnìkan rọ́rọ̀ sọ o, rọ́rọ̀ sọ. Ní tí olóyè Sunday Igboho dọ́gbọ́n àbọ̀tì lónìí ìbá lágbára ju bá a ṣe rú lọ, torí Ìbàdàn ti míì ní ẹ̀ pógun ni pógun ti dé. Gbogbo ìtẹ́tẹ́sì ti fi ń jagun wọ́n ti kó wọlé, wọ́n ti block ọ̀nà láti wọ́n jẹ́ káwọn ọlọ́pàá yẹn lọ. Wọ́n dẹ̀ ti ṣe ọ̀nà títí dé gbogbo bí ọ̀nà táwọn ọlọ́pàá yẹn lè gbà pé kò sí bọ́lọ́pàá ṣe fẹ́ kọjá mi. Ọlọ́pàá 4 lórí aráàlú Ìbàdàn kò sí bọ́ ṣe fẹ́ lọ. Ìbá burú ju táwọn èèyàn lọ, ìbá burú jù bẹ́ẹ̀ lọ, torí sí ọba làwọn ọlọ́pàá yẹn jẹ́ ń tiwọn. Agbèfọ́ba ni wọ́n dẹ̀ agbèfọ́ba yìí jẹ̀bi. So tẹ́ ẹ bá wo kéèsì yẹn bó ṣe rí, nítorí Sunday Igboho dọ́gbọ́n ṣe láàrin yẹn, ewu ni wọ́n fọ́ kúrò lórí gbogbo àwọn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí níbẹ̀ yẹn lénìí. Bóyá àwọn ibi tó bá ti su Tani Olohun, bóyá ẹ̀mí Tani Olohun ti ká rí láburú, bóyá nǹkan ò bá ṣẹlẹ̀ sí sólódì ẹ̀ níbẹ̀. Wàhálà ni fáwọn tó rán wọn pé kán wá gbéyàn àtẹ̀yìn tó wá gbéyàn, ìyẹn náà ò ní tán láéláé torí yóò padà dógun gbẹ̀yìn ni. Gbogbo kìíní yìí ni ó yẹ ká fi ẹlẹ́lẹ̀ pẹ̀lẹ́tùsẹ̀ ká fi yanjú ẹ̀. Ibi tí mo wá ń lọ lórí ọ̀rọ̀ yìí, ẹ̀yin ènìyàn mi, ṣe rí Yorùbá ní àmọ́ ń pé gbọ́n ni ẹnìkan kì í pé gọ̀. Wọ́n sì ní bá a ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ la gbọ́n lé àlè. Ọ̀rọ̀ yìí ti sọ sí ní lẹ́nu, ó sì ti búyọ sí. Iyọ̀ ní kò ṣeé gbé mì mọ́, iṣó ní kò ṣeé tú dànù. Lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Èmi wá wòye kan Tani Olohun ni mo fẹ́ pèsè àkíyèsí because wọ́n ní kòhun ní sì ń dòyìí ká ni. A ti ń pè ní ọ̀wẹ̀, yìí sì ti ń láàárọ̀ nú. Tọ́rọ̀ bá rí báyìí, èèyàn máa túnra mú ni o. Èèyàn máa túnra mú, ìjà yìí sì ń bẹ́lẹ̀ wọ́n sì jà á. Ṣùgbọ́n níbi Tani Olohun ṣe gbọ́dọ̀ rìn. Ẹ rí i pé mo fẹ́ ṣe fídíò kan tí mo abort tí mi padà ṣe mọ́. Ó ní kankan tí mo fẹ́ mú wá ń gbà yẹn. Àwọn èèyàn dẹ̀ ṣetán láti ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ kéèsì yìí. Torí èmi rí i pé kéèsì ni. Kò sí bí Tani Olohun ṣe fẹ́ rìn yóò ṣe kéèsì yẹn. Kò sí bó ṣe fẹ́ rìn. Ní tó kù sí Tani Olohun lọ́wọ́ ni pé kó lọ wá lọ́ọ̀yà tó dáńtọ́. Ẹ̀yin ènìyàn mi, ẹjọ́ lèèyàn máa kọ ìyẹn ò kí ń kọjá o. Rí bíbẹ nílé iṣẹ́ handle kéèsì tiẹ̀. Ṣé nǹkan méjèèjì ni wọ́n jọjọ ní kéèsì pẹ̀lú àwọn
Ìlọrin kí náà ń pè wọ́n heritage àbí nìkan ó yẹ kí Tani Olohun náà arrange lọ́ọ̀yà mi ìmọ̀dí tí òfin tí arrange lọ́ọ̀yà lákòókò tá a wà yìí torí ẹ̀ ló jẹ́ kí n fẹ́ ṣe program níjọ́sí mi ìfẹ́ kó sùn lé mọ̀ nígbà tí èmi rí lọ́ọ̀yà bẹ́ẹ̀ lélẹ́yìn mo rò pé lọ́ọ̀yà yẹn ṣiṣẹ́ fáwọn méjèèjì ni ẹ lọ wo ètò tí mo ṣe gbẹ̀yìn lórí ọ̀rọ̀ yẹn ìgbàgbọ́ tèmi ni pé lọ́ọ̀yà tó stand-in fún Benny Lee òun náà ní ṣagbẹjọ́rò fún Tani Olohun àṣé wọn yàtọ̀ torí ẹ̀ kéèsì Benny Lee ó strong ju kéèsì Tani Olohun lọ because Tani Olohun ò tí appear ní kóòtù rárá kò sì tí ì sí agbẹnusọ fún èyí ni mo wá ń gbọ́ lẹ́nu ẹnìkan wípé wárántì wà lọ́wọ́ àwọn ọlọ́pàá tó wá even Ìbàdàn ni wọ́n ti wá ṣe wárántì yẹn bó ṣe yẹ kó rí èdè tó yẹ ká rìn wọ́n rìn tí wọ́n ti rìn Tani Olohun ló gọṣẹ́ yẹn èmi ò lọ sórí pé a fẹ́ jà ẹ jẹ́ lọ sórí pé a fẹ́ rojọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí tí má bẹ̀yàn tá a ṣe bọ́ kéèsì èmi yìí jẹ̀bi o àṣírí mo gé fún yín lẹ́nìí mi ì lè jẹ̀bi nítorí pé gbogbo ègé tẹ́ fẹ́ gé lé ayé yín pátá ní báyìí gé yín gé yín tó jẹ́ pé ayé yín ó bàjẹ́ tó wọn ò ní rí túnṣe ẹ̀yin lẹ́ padà máa bẹ̀bẹ̀ láti wà tẹ́mi ò fi ń jà tó bá jẹ́ pé láti lè mo bá mọ̀ pé kì í ṣe pé agbẹjọ́rò Benny Lee ń rojọ́ fún Tani Olohun ni kéèsì yóò ti kọjá lẹ́vù yẹn wàláì ẹ jọ nítorí tọlọ́hún Tani Olohun láti wákàtí tá a wà ẹ lọ ra àrẹ́ǹjì lọ́ọ̀yà tó gbóná kì í ṣe lọ́ọ̀yà àjẹkúrẹ́dí o wọ́n gba lọ́ọ̀yà tí ò ní tí wọ́n dàgbé mọ́ kóòtù tí ò máa gbọ́n o lọ́ọ̀yà tó dá nítọ́ títọ́ ẹnu rẹ̀ dá bíi tọ́ ògbín tí náà mú you need it now má dẹ̀ bẹ̀rù má fi bẹ̀rù ṣe kankan torí mo rí pé ẹ̀rù wà lára rẹ̀ má jẹ́ kẹ́rù wọlé ṣe rárá arrange lọ́ọ̀yà tó bá jẹ́ pé lọ́ọ̀yà yẹn owó ni yóò bá jẹ nígbàgbọ́ pé àwọn èèyàn ẹrù táwọn èèyàn ó gbé ni àwọn èèyàn ó dúró lágbára lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo ayé la pè kí wọ́n dúró èyà gbọ́dọ̀ jẹ́ Tani Olohun gbé lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn so a ní di lọ́ọ̀yà níjọ́ yẹn ẹ pé tí mo sọ náà nìyẹn mo lá ní di lọ́ọ̀yà tó ẹnu ẹ̀ mú tó dáńtọ́ kódà tó bá jẹ́ SAN ní lọ́ọ̀yà yẹn you need it kí kóòtù yẹn mọ́jú kóòtù pínpín ní báyìí lọ gba SAN níbi tó dé dúró yìí olókìkí èèyàn ni ẹ gbajúmọ̀ sí ni ọ láàrin ìlú kí nǹkan tí ó mọ rẹ̀yàn lára rẹ́dẹ̀rẹ́dẹ́ táwọn kan bá dó láti fọwọ́ ọlágbáni lójú lèèyàn ṣe máa kọ ìyà pẹ̀lú gbogbo téèyàn bá nílé ayé lọ́ọ̀yà àtẹnu rẹ̀ mú ẹ pé èmi ò lọ bí ọ̀rọ̀ kó lè dùn àbí ká máa ṣe kéèyàn máa ń tẹ̀lé lẹ́hìn gbogbo ọ̀lẹ́ ìrètí kíníkan tí ó máa dùn ọ̀rọ̀ ìjà ti délẹ̀ o ìjà gidi ogun gidi ti wà nílẹ̀ báyìí ṣùgbọ́n ibi tó gbọ́ ti bẹ̀rẹ̀ ogun ẹnu ní kọ̀kọ́ sọ ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ sọ náà ogun ẹnu lákọ̀ọ́kọ́ fẹ́ sọ báyìí náà ogun ẹnu ogun ọ̀rọ̀ mo bẹ̀ ọ́ Tani Olohun lọ wá lọ́ọ̀yà àtẹnu rẹ mú tó gbóná tó lè rojọ́ lọ́ọ̀yà tí kóòtù mọ́ bẹ̀rù lọ ní ìdí báyìí gbogbo gbọ́n tó bá lè dá lọ wá tó bá jẹ́ tó owó jẹ́ káyọ̀ tètè mọ̀ pọ̀ nídìí owó mo bẹ̀ ọ́ ni eléyìí sọ̀rọ̀ principle kì í sọ̀rọ̀ policy ọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá versus Ìlọrin lọ̀rọ̀ tó wà lẹ́yìn gòsìkàtọ́kẹ́ ń pẹ̀lú àwọn àfáà dáadáa tí ń sọ̀rọ̀ kiri pé ọ̀rọ̀ ẹ̀sìn ní kíníkà gòsìkàtọ́kẹ́ ń pẹ̀lú yẹn já kọ́kọ́ rojọ́ náà tó bá wá di ká mọ́ ara wa lóòka ẹ̀túra yín lẹ̀ ṣùgbọ́n já eléyìí ti wà lọ́wọ́ ìjọba já kọ́kọ́ ro ẹjọ́ iná láròjàre ẹjọ́ yìí já kọ́kọ́ ro láròjàre torí mo gbọ́ kinní kan tẹ́nìkan sọ pé kì í sọ̀rọ̀ ìjà mo bú ànábì mi ìbú ànábì ó sọ Kùránì kò sọ Kùránì ní fẹ́ mú Tani Olohun fún wọn ni wọ́n fẹ́ mú fún pé ó pe àwọn bàbá kan ní Boko Haram nílọrin pé nǹkan fẹ́ fi mú Tani Olohun nù
ìdí rẹ̀ ni mo fi ní kó lọ wá lọ́ọ̀yà tó ẹnu rẹ̀ dá àṣírí mo gé fún yín lè ní ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ tí èèyàn máa fi làákàyè jagun níbi tá a dé tó bá dé yìí làákàyè la fẹ́ fi jagun àti ẹnu tẹnu rẹ̀ gbó tó lè rújọ́ ìdí nìyẹn mo ti wo gbogbo fídíò táwọn èèyàn ṣe pátá àwọn èèyàn wà emotional lórí fídíò tán ṣe wọn ò sọ solution ibi tá à ń lọ èmi ò ní báwọn èèyàn lọ rú gbogbo level yẹn level tèmi ni pé ó ti kan ọ̀rọ̀ káfí gbajúmọ̀ la fẹ́ fi jà yìí ọ̀rọ̀ gbajúmọ̀ sí gbajúmọ̀ ni kóníkálùkù jáde kókó tí lè bàbá ẹ̀ bóde tó bá nílé kókó bóde ló kù báyìí wá lọ́ọ̀yà tó dáńtọ́ o Tani Olohun mo bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí àwọn tó fẹ́ dojúkọ yìí wọ́n prepare rẹ̀ wọ́n ti prepare rẹ̀ o wọ́n prepare rẹ̀ gidi gan kì í ṣe èèyàn kan ló ń bájà gbogbo lọ́rin ló ń bájà àṣírí mo gé fún ọ lónìí tí n bá ní pé US imam Alagusi mo kàn ń dákọ̀ àwọn èèyàn ni àwọn tí ń wá kí Tani Olohun ó ṣubú wọ́n pọ̀ lù Ìbàdàn àwọn tí ń bẹ ń lọrin gan lọ wọ́n dúró wámúwámú báyìí tí Tani Olohun tó nílò lọ́wọ́lọ́wọ́ òun ni káwọn Yorùbá dúró tì í gbogbo rẹ̀ tó bá rìn ká gbárùkù tì í kó má fi ṣubú lọ́ọ̀yà tẹnu rẹ̀ mú lànà ìdí ẹjọ́ gbogbo èèyàn tó bá jẹ́ pé èèyàn ló bá lè volunteer kí wọ́n volunteer ẹjọ́ nítorí tọ́lọ́run ọba abẹ̀yìn ni gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ibikíbi tẹ́yìn tẹ́ gbó lẹ́nu bá wà ẹ̀dá kan jáde sí wa a nídìí yín báyìí a nílò yín tó bá jẹ́ tó wó ẹ fọkàn yín balẹ̀ àárín di bẹ́ẹ̀ ṣe máa lọ bẹ́ẹ̀ ṣe máa bọ̀ àti gbogbo tẹ́ charges tẹ́ bá fẹ́ gbà lágbára lọ́wọ́ Elédùmarè ipa Ọlọ́run ọba òkà ẹ jẹ́ kí Tani Olohun ní lọ́ọ̀yà tí ó dùn jọ fún òun ni ìyà òfin ní ìjẹ́gbé ṣàpẹ́ ti jọ́sí tó lọ ìyà yẹn ó máa ń dùn mí dọ́là because láti kìyàn bọ inú búùtù lọ sí Ìlọrin mo tún sọ lẹ́ẹ̀kan sí irú àwọn ọlọ́pàá yẹn ò yẹ kan sínú iṣẹ́ ọlọ́pàá mọ́ ẹ̀rí nígbà tí wọ́n ń bọ̀ wọn ò gbèrú mọ́tò yẹn wá wọ́n ní láti lọ gbé mọ́tò tí ò ní tó máa ní space torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n mọ mistake tán ṣe lára àkọ́kọ́ wọ́n mọ̀ pé táwọn ṣe yẹn ewu ni tó bá jẹ́ pé Tani Olohun bó ṣe jùlẹ̀ pẹ̀rù ó ṣe tán láti fa wàhálà ni àwọn ọlọ́pàá tó dẹ́ṣẹ̀ ìwọ̀n gbà yóò wọ́n ti gbàgbé báwọn ṣiṣẹ́ ọlọ́pàá rí but níbi tá a bá dé lónìí àwọn eléyìí wọ́n rìnrìn tó tọ́ wọn gbogbo wọ́n yẹ rìn tá fi débàdàn bó ṣe lọ gba warrant tá fi wá arrest Tani Olohun gbogbo ẹ̀ pátá la gbọ́ pé kódà wọ́n ní warrant lọ́wọ́ wọ́n ní court order everything náà bàtọ́rọ̀ ti rí báyìí tó jẹ́ pé ẹ fẹ́ fi ìmọ̀ tákàní àti ọ̀làjú ẹ jẹ́ ká jókòó síbẹ̀ kọ́dúkálùkù wá lọ́ọ̀yà àti ẹ̀ tó gbóná ká jáde káwọn àjọjọ rò ká wá wò ṣé bóun níbẹ̀ ní ìlò ṣé bẹ́ẹ̀ pé wọn ò sọ̀rọ̀ lọ́bẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìmọ̀ ó ti di story tó náà ti mọ̀ pé egun ti rẹ́ kegun kò sí lọ́ọ̀yà tí ń stand in fún Tani Olohun tó bá lè jẹ́ pé wọ́n lọ rí gbélé ní táwọn agbègbè gbé lọ́kọ̀tún lọ́la táwọn èrè máa ń dẹ̀ gbẹ̀mù wọ́n lè má jùlẹ̀ lọ́dún kan tí wọ́n mọ̀ ti kéèsì káàkiri ààrẹ náà nígbà tí wọ́n fẹ́ gbé kéèsì kó mẹ́yìn ẹ̀ kọ́kọ́ lọ sí kéèsì ní high court lọ ní wọ́n dẹ̀ gbé lọ kéèsì high court yìí sì yá wọ́n mọ̀ fò ní dòní fọládọ́là ni. ìdí nìyẹn gbogbo tactics yẹn nìyẹn máa ń kọ́ tí yẹn máa ń fa wàhálà bó tó bẹ̀tà lọ́la lẹ́ẹ̀kan sí ẹni bá rí fọ́nrán kó bá mú ọdọ́dọ̀ rẹ̀ ẹjọ́ torí tọ́lọ́run ọba ẹ jẹ́ kí Tani Olohun ó lọ wá lọ́ọ̀yà tó dáńtọ́ òun ní solution tó wà lẹ́ o ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń wọ̀ yẹn ò tí ì kú o kò ì kú bàbá àwọn Olúbàdàn ti dá sí àwọn àgbààgbà ìlú kọ̀ọ̀kan ti dá sí commissioner of police ti dá sí bọ̀ kò ì kú torí kóòtù ní kéèsì wà kóòtù ló wà ẹjọ́ nítorí tí Ọlọ́run ọba mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí Tani Olohun lọ́ọ̀yà lọ nídìí lásìkò tó wáyé.
èmi ò ní parọ́ fún ọ ká má bàa máa fúnra wa ní igbó dísán láàrin ara wa ẹ jẹ́ kó lọ wá lọ́ọ̀yà tó dáńtọ́ ẹ jẹ́ kó lọ wá SAN tí wọ́n mọ̀ pé eléyìí ọ̀gá ni nítorí nídìí nìyẹn o tó bá jẹ́ bí èmi ni SAN ni màá lọ gbà gbogbo tí ó bá ná mi nǹkan torí gbajúmọ̀ wọ́n fẹ́ bọ́ fi gbajúmọ̀ táàkà ni ṣùgbọ́n náà wà dúró bí yẹn ṣe máa ń ṣe nù àwọn èèyàn dẹ̀ dúró tì ọ́ inú mi dùn fún wa tó dúró tirẹ̀ ni mo láìkí ìyàwó Tani Olohun ó dúró dẹ̀ pariwo ó wà lára àwọn nǹkan tó tírígà táwọn èèyàn fi jáde láti wá ṣùgbà wọn àbá gbé Tani Olohun lọ ṣùgbọ́n ibi tọ́rọ̀ dédò yìí ẹ̀jọ́ nítorí tọ́lọ́hun nítorí pé wọ́n padà pàrọwà fún Tani Olohun gbogbo lọ ẹ̀rí àwọn àgbààgbà kan padà pàrọwà fún pé ìwọ náà lọ pàtó ti lè fún ní kọ́tọ̀ dà gbé kìnìkan wọ́n á ní kó lọ ló bá tán tó bá dẹ̀ fi lè lọ tó bá gbá mú wàhálà ni ṣùgbọ́n kí kéèsì yóò lè bá tètè lójú kí Tani Olohun lè tètè mọ stáàdì ẹ̀ ó ní di lọ́ọ̀yà ẹjọ́ nítorí tọ́lọ́wọ́ bá mi ì ní parọ́ fún yín èmi ò nífẹ̀ẹ́ kọ́tọ́ náà fún yàn lórí ibi tí kéèsì dé dúró lọ́ọ̀yà ló nídìí ẹjọ́ gbogbo bíkíbi ẹ jẹ́ kí fídíò dọ́dọ̀ Tani Olohun ó nídìí lọ́ọ̀yà o ẹ rí i pé ó ní mo pariwo látòkè délẹ̀ gbẹ̀m lórí kéèsì Tani Olohun nídìí lọ́ọ̀yà tó dáńtọ́ tó lè rújọ́ fún ààrẹ rí jù báyìí lọ lórí ìkànnì ilé ní títí tí màá fi mú àkọ́tún ètò mi wá lórí ìkànnì èmi tí ń tòótọ́ Bàbá Àṣà.